Awaki Muniru ama Arambali. Muniru ni Mori. Arambali. Aki Muniru na, you are welcome. Ọba tó fi yín ọ̀sán yìí ò lè fa yín lọ́wọ́ yìí la. Àmín. Àwọn ọmọ yóò wá dá tó fi yín lọ. Àmín. Alhamdulillah. Wàlí kọ́búrú rọ́dọ̀ tún mina lìjìnàlè. Àwọn òfurufú tún mina kúfàrí lérọ́ọ̀nì. Ìgbà tá à ń bẹ ní fáàrí ha wá. Bàbá wa láti ìgbà tá à ń bẹ ní fáàrí aha ẹ̀dá. Ọ̀tọ̀ lọ sẹ́tẹ̀lẹ̀ mi fi ra ìyè owó. Ọ̀tọ̀ lọ sẹ́tẹ̀lẹ̀ mi fi ra bíá. Máa tara rẹ̀ wà láyò tó ṣe fún kánú. Ẹyẹ kò ká ìrá fọlẹ́dí mi ń bá a dé. Àlùmí àní omi ọ̀rọ̀ tó ó jẹ ní ti tu ẹ̀. Wọ́n á lọ sí Chinese salon ọ̀gbọ̀n. Bọ́ọ̀lù ọ̀dọ̀ yàrá bí tó bẹ̀lẹ̀ kò lé náà. Yóò kì í dáadáa àwọn ọmọ lọ sí Chinese salon. Èló wá lọ ra ń tó gbèsè ní orí 600,000 kẹ́ni ìrún àwọn ìdí ẹ̀sìn tí wọ́n gbé wá láti ilẹ̀ India lọ bẹ́ẹ̀ lò nítorí kíni ayé kan yìí náà. Wà iye kò ṣẹ́ra fàmà bá àdáwò àṣàdó. Fàwáìlú làbùdé fi sabilillahi saddan. Wallahi. A máa kí àwọn èèyàn máa kí yẹn lẹ́wọ̀n. Wallahi. Baraka ló dé. Èyí tẹ́sẹ̀ ìgbẹ́ ẹ̀dá àdúgbà tí ó jábọ́ ń tan rẹ̀. Wallahi. Baraka nù. Mo kí Pẹ́lá. Abẹ́ mi yín lánàá. Mo wà ń sẹ́yìn lánàá. Wọ́n wá ṣàdúrà fún Pọfẹ́sọ̀ Pẹ́lá, ọ̀rẹ́ mi dáadáa. Masudi, ọlọ́pàá kẹ́ bá jẹ́. Amina. Ọlọ́wọ́ yà fún. Àmín. Ẹ̀yà máa Dejo, Tunfulu, Afolabi. Kuluna sawfa yunia. Gbogbo ẹ̀yin tẹ́ wá bá wa kẹ́dùn fún ikú Dejo Tunfulu. Kúlù náà rí gbogbo ẹni tí mo tún fọ èèyàn pé kò. Wọ́n ní gbèrè kú ní sèé. Sawfa yunia. Àbọ̀ wá túbọ̀ díẹ̀. Kuluna sawfa yunia. Bí ẹ bá ló kú èèyàn lórí Fésibúùkù, ó lè pe èèyàn 100. Ẹ̀ló láyé. Túbọ̀ owó fẹ́ dùbù ni. Ọ̀kẹ́ni ti kú, bó o ti wí wọn. Ìjọ kan bọ̀, wọ́n pè nìkan wọ́n túbọ̀ díẹ̀ náà fún mi. Kullu bakin sawfa yubuka. Ẹ̀yin ọmọ Dejo ẹ má sunkún mọ́. Kullu bakin gbogbo ẹni tí sunkún láyé. Lónìí, mo mọ̀ sí o, ọkọ mi o. Níbi òní tuntun ní ọkọ mi yìí. Bàbá mi o, gbogbo ẹni tí sunkún wá. Sawfa yubuka. Àbọ̀ wa sunkún tiẹ̀ náà. Yọ̀kọ̀ wọ́n mọ̀ sunkún ti ní ilé. Àwọn tó bá fẹ́ràn mi aṣọ fún mi. Àwọn tí ò fẹ́ràn mi á ní ìyẹn tí ń túbọ̀ ti fẹ́ náà. Báyìí ní tó gbé àwọn báyà mọ́tò ní ọ̀pá o. Kullu bakin sawfa yubuka. Gbogbo sunkún aṣọkùn tiẹ̀ náà. Kullu mazkurin sayunsa. Kullu maskurin. Ẹ wo ẹ dákun wo síta àwọn obìnrin tẹ̀lé ẹ̀dẹ́sẹ̀ tó kó kó wá lọ àwọn àyà Ìbàdàn sílẹ̀. Ẹ dákun. Ìyá tó ẹgbẹ́ sí àyè ẹgbẹ́ tó ti mú ilé ìtìlẹ̀ ìyẹn jẹ dákun àtọ̀rọ̀ náà lọ́wọ́. Àwọn òkúrú kàkan kó bí bàtà àgbẹ̀sẹ̀ wò ní wọ́n làwọn kàkún. Kullu na'in sawfa yunia. Ẹ̀yin ẹbí Dejo Tunfulu. Àní gbogbo ẹni tí tún fọ́ ìyẹn láyé á tún tiẹ̀ náà ó tún wọ́n síra rẹ̀. Ọba àdán pọ̀ dàbí gíláàsì ọ̀bì ó kù jọ. Kullu bakin sawfa yubuka. Gbogbo ẹni tí sunkún bẹ́ẹ̀ nìkan kú.
farabalẹ̀ má sọ ogún púpọ̀ àsìkò tiẹ̀ náà. Kúlù màsí. Wọ́n máa wọlé ẹlòmíì wọ́n fi fìlà yìí. Ẹ lọ kì í mọ́wọ́ gbogbo tó lè ní láyé. Wọ́n fi ṣe báyìí kò sí tọ́ka wá bẹ̀. Àbẹ̀lẹ̀ ọ̀rẹ́ pé ìjọ kan bọ̀ gbogbo tó ní ní àpò sí sílẹ̀ yìí ni. Àpò sí lérí ọmọ rẹ tó rí. Ẹ máa wọlé ní Amadejọ́ ni. Bàbá ìtajà mi bá wa lọ tí ọmọ wọn wà ní ìyàwó fún wa. Wọ́n kò sí nǹkan wa bẹ̀rẹ̀ ni. Ilé ìdí tó yìí nígbà tó ní bá wọ́n kò sí lé lé ní. Dáadáa, òun ló ní rí ìlọsí rẹ̀. Ayé náà ni. Mani àlá àfàlọ́ àlá. Bàbá wa, gbogbo ẹ̀yà plus tẹ̀ mẹ́jọ̀kó. Bàbá láti. Gbogbo ẹni ọ̀gá láyé, yá bá gbẹ́rù àwọn tíátà nílé, ẹni ọ̀gá ni ọ́. Àṣetò ọba parí sí yọ̀ máa ṣe. Àmọ́ ta ló wá ga jù? Mani àlá àfàlọ́ àlá. Ọlọ́wọ́ bá ga jù wọ́n lọ. Wìdá án. Dẹjọ́ wìdá án. Ó dìgbà. Wìdá án. Dẹjọ́ Tunfulu wìdá án. Àtúndì ọmọ láyé. Wìdá án. Níbo lọ nílò ọ̀dọ́ Dẹjọ́ ní ti Dẹjọ́ tán yáyá. Wìdá án. Ọmọbìnrin yìí, ẹ wá ọmọbìnrin yìí. Irú àwọn àwọn ilé ìgbà tí wọn bàbá ṣe wá sí ni àyà jáde láwẹ̀wẹ̀rẹ̀ wọ̀nyí. Irú aṣọ wo ni wọ̀nyí bí wá sí nísìnyí lójú alẹ́gbẹ̀ẹ́ bọ́bọ́ ọkọ bí wọ́n bá lẹ lọ. Wìdá án àbúdìlà àmàlì Dẹjọ́ Tunfulu. Ẹ dákun gbogbo ẹ tó wà ní. Gbogbo ẹ tó wà ní ẹ kí mo ṣe Ọlọ́run pé Allahu Akbar. Allahu Akbar. Ẹ tún fi ilé ẹ̀kẹ́sì jàmọ́. Ẹ wí ilé ẹ̀kẹ́sì àti kọ́lọ̀ wọn dá wa lóhùn. Ọlọ́run wọn la mẹ́tẹ̀ẹ̀ta tàbí rẹ̀ tó ẹgbẹ́ kò sí tó tó wọn. Ọlọ́run ní títẹ̀ tó ń bá ń tà lọ́wọ́ nísìn. Ọba ti gbé kí ó dùn mọ́ ni Ọlọ́run bá wà ní pàtàkì. Sàárè ìlójú Ọlọ́run òtó. Bàbá wa pírẹ́sidẹ́ǹtì tá a ṣe báwọn wọn ṣàánú wa nílùú ńlá lọ́hùn tá a màkà wọn tó fi kóyà fún wa ni. Bí wọ́n ti kó gbogbo nǹkan sójú ọ̀nà aṣọ́rọ̀ ti tóun ikú yóò sọ̀rọ̀ àwọn oníbàyí. Wọ́n kọjá lọ́nà àwọn security. Àwọn ọ̀gá kan kalẹ̀ láti ó sì kọjá lórí tiẹ̀. Nílò bá bàbá mi. A ní bàbá èyí tẹ̀ ẹ́ ṣètò ọkọ̀ ni. Wìdá án àbúdìlà àmàlì Dẹjọ́ Tunfulu. Wìdá yé ẹ̀yin lè Dẹjọ́ ọmọ ṣe ẹ̀kúrú Dẹjọ́ ọmọ láyéláyé. Kọ́ pàdé Dẹjọ́ lánàá ẹ̀ pàdé ẹ̀ mọ́. Èmi Dẹjọ́ lájọ sọ̀rọ̀ tí Dẹjọ́ ti tán. Ọ̀rẹ́ mi ní Dẹjọ́ ẹ̀ lè bá wọ́n sáré. Ibẹ̀bẹ̀ lóhùn nìkan, à ń fi ń faṣọ ya, à ń fi ń di aṣọ. Dẹjọ́ awẹ̀ fúnra rẹ̀, awẹ̀ fún gbẹ̀yìn. Dẹjọ́ awọ́sọ fúnra rẹ̀, awẹ̀ lásọ gbẹ̀yìn. Àtúwò náà à ń di Dẹjọ́ bí à ń di ẹran. Wìdá án àbúdìlà àmàlì Dẹjọ́ Tunfulu. Gbogbo wa inú wọn ti dùgbà wọn di ẹran. Ìlà sí fáwọn bàbá wa dáadáa wọ̀nyí, wọ́n jẹ́ ní Ọlọ́run. Gbogbo ẹ̀ka tẹ lówó tẹ ìfi rọ́bọ ní kejì lọ́wọ́ tẹ rántí jọ́ tẹ lówó náà lẹ̀. Ìjọ́ tá a bá ń wẹ̀ yín, àwọn afá tá a ń wẹ̀ kú, abẹ̀rẹ̀ Ọlọ́run ra. Abágbẹ́rù mi ló bá fún tàbí abẹ́ wẹ̀ ẹ̀ka pẹ̀lú àwọn ní Àdìsá. Wọ́n tó bá gbà rẹ̀. Èmi rí ikú tàbí kọ́ mọ́fẹ́lá ń gbé akọ́lé, wọ́n sì ló lówó. Kọ́dà pọ̀ dá sí, Ajábàlì. O mú igi dábì tilẹ̀ fún mi. Adé lẹ́yìn ẹ̀kú ní bàtà ìlú tánú rẹ̀ nípa. Ẹni tí ò ní ké tó yé yé bẹ́ẹ̀ ni ó ṣe yé lábẹ́ ẹnu ẹnu. Ẹnu tí bí sọ pé àwọn wàhálà àwọn aláàfáà yẹn ti pọ̀ jù lọ ní ẹgbàá lọ́wọ́ wájú ta. Wọ́n bí ti jẹ́ ìlú ẹnu a. Àdìsábì ẹnu ìwọ sàgbà ẹnu òsì rẹ̀. Àmọ́ àwọn bàbá wọn ìpọ́n láàánú wọ́n fi máa wá tọrọ àforíjì fún. Bọ́ọ̀ ní asọ́lé bàndé Muhammad ní ìlú. Bọ́ọ̀ bá láàánú èsì èèyàn ìsọmọlúwàbí.
ما نلقاك أبد العابدين. Dejo Tunfulu àtúpàdé ẹ̀ mọ́ abadala abidina never. إلا في النوم. Àfi lójú oorun ilà fi náà. Abalati ó ti dojú oorun èèyàn bá á lè jọ̀sọ̀rọ̀ lójú oorun kọ́ ẹ̀ sáwàdà ọ̀hún ìyá ní ojú. Gbogbo tẹ̀sí jọ ṣe lọ́rùn àmọ́ ògìgì ni. Ayé fúnra ara rẹ̀ yìí ògìgì ni. Ṣé wàá sí fúnra ara rẹ̀ ìwọ tó ọ̀rá lẹ̀ tó tí ì kọ́? Wọ́n yẹ́ ọ̀rọ̀ ọmọ kí sọ ọ̀pọ̀. Ìwọ tó ní nǹkan lọ́wọ́ ó débi líńtù àbí kílẹ̀ ń pè. Máa bí ra líńtẹ́ẹ̀dì ọ̀kọ̀dà bí kéwúrè. Ó dé líńtẹ́ẹ̀dì máa bí ra rẹ̀ tó parí ẹ̀. Àlùmọ́ọ́nì ọjọ́ ìfọ̀n. Ìyá Sókótó ayé nínú ayé èèyàn àlejò ní gbogbo wa yìí. Gbogbo wa pátá àlejò ní wa. Wà àmàrúnà kùlà yawmi tanqusu. Dákun jẹ́ kí Ọlọ́run ó fi dídì wá pẹ̀lú àti ìdàrú. Mo fẹ́ kí Muka lásùnrè lẹ́bẹ̀ẹ́ ni mo ti rí mọ́bìrì orílẹ̀ gbọ́dọ̀ kẹ́yìn. Àbẹ̀rẹ̀ táwọn tí ń bọ̀ pẹ́ ó jẹ́ wá sí pé lówó tẹ̀ ẹ̀rọ tí ojú ẹ̀ mọ́. Àyà ní harami Ọlọ́run mọ̀ yé fún wa. Àlùmọ́ọ́nì ọjọ́ ìfọ̀n. Ọmọ èèyàn àlejò la jẹ́. Wà àmàrúnà kùlà yawmi tanqusu. Wà àmàrúnà kùlà yawmi tanqusu. Bàbá tí wàá sùn tàà jí báyìí. Ẹjọ́ òkùjọ́ mẹ́wàá, òkùjọ́ mẹ́sàn-án. Bá a ti wà ní ìtẹ̀lómí ìkọdún gan, yóò sì máa dábàá 20 years to be start. Ẹlẹ́bùn láàrin wa ipò ẹlòmíì oṣù kan ló kù. Ó lè jẹ́wọ́, ó lè jẹ́ bí ọmọ Musa ọ̀sẹ̀ tí ó lè jẹ́. Ó kó oṣù kan. Òun náà mo bá wọn bá sọ, dress code ìjọ ìwà ẹ̀. Gbọ́dọ̀ ń bá yí báwo mi. Bí wọ́n ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n mọ̀ bẹ́ẹ̀ wọ́n mọ̀ tó jìkà. Ẹ̀rí kan. Dress code ìjọ ìwà máa lé rẹ̀. Àwọn ẹ̀fọ́ Hausa àwọn ọmọ wa ń di oúnjẹ. Ọlọ́run bí ìṣẹ́rífà ìwọ́n wà ní dírẹ́sì. Ẹ jẹ eré ìkúyà ní ọ̀dọ̀ ọlọ́run ẹ̀bá ṣe náà. Ọ̀dọ̀rà jíjà mí náà dùn ní àá. Dejo ọjáde láyé, Dejo jáde. Wọ́n já kọ́lí tàlẹ̀ kọ́ búra. Agbẹ́dẹ̀jọ́ gẹ́gẹ́gẹ́, Dejo sọ̀rọ̀ wá ikú dé. Dejo lè wí kankan wá ayé tán. Àwa agbẹ́dẹ̀jọ́ bẹ́ẹ̀ ńlọrin àjò. Níbo ni Dejo láǹdì sí? Ìlú tí ò dé rí òun lọ láǹdì sí. Nígbà tó sì jìnnà báyìí. Wọ́n kọ́. Òun ni sàárì. À ń pa àwọn ẹranko kan ní òkété. Nígbà tó wà yìí táwọn òkété ní òfin rí wa ti fúrímù lọ́nà wọn. À ti ń tẹ ihò rí nígbà tá à ń bẹ yéèdì àgbẹ̀ ìyá yìí lọ sáwọ̀ òkété náà tó ìyá yìí lọ sáwọ̀. Ọwọ́ agbọ́n táwọn náà ní bírèkì. Spọ́ọ̀lù ọmọ àdẹ́bí Ádámọ̀ lérí. Ọwọ́ àfi ṣe fúrímù léèrè. Ibẹ̀ ni ọmọ gbà wọlé. Sẹ́ẹ̀rẹ́ nu wa yìí ó ti yà kalẹ̀ yìí. Bó ti gbé spọ́ọ̀lù látọ̀ lọ ó ti ṣe báyìí kalẹ̀. Ibẹ̀ ni wọ́n ń tà á wọlé sínú ilé rẹ̀ lọ́wọ́. Àwa ń gbẹ lọ dé ọ̀gbẹ́ bẹ́ẹ̀ bá ti kan agbárí èèyàn tó yẹ láì. Ẹ̀yọ́ ọ̀ bá ti sọ àdánù ni. Eré àwọn ọ̀dà wa wá ní ẹ̀sọ́ bẹ̀. Wọ́n ní òkété ní ọ̀jẹ̀. Wọ́n níbi tí wọ́n ṣe nù. Wọ́n bá gbẹ wọ́n bá yọ ilé ẹ̀kú bẹ̀. Wọ́n bá gbẹ. Wọ́n tó mẹ́rin ibẹ̀ tó ti tóbi. Wọ́n ní òkété ni. Ẹ̀wò agbárí ẹ̀dá kan. Bóyá wọ́n ní yíyà rẹ̀ pọ̀. Òun agbárí rẹ̀ jẹ́ fẹ́rẹ́ ìwúrí òkété. Agbárí èèyàn kí ló fẹ́ bá a ní wo lòó ṣe tó pé kò sí irú ẹ̀ irú rẹ̀ wọ owó ní òsì. Irú Ọlọ́run ní kẹ́rí òsì bó o lówó irú rẹ̀ ń bẹ bó o mọ̀rọ̀ sọ ẹni ó ju ọ̀rọ̀ ń bẹ bó o mọ̀rọ̀ ń gbàyàn ẹni tó tún gbàyàn mọ̀nà tó tó láti bàrúkà ti tiẹ̀ lọ ń bẹ. Bó o bá lọ́gàá lọ jẹ́ gbogbo yẹn lọ kọ́ńsẹ́ tí wọ́n fi rí ìbẹ́ nìkan náà kọ̀ náà. Ṣé bá a rí wọn níwọ̀n? Ààyè tá a wà yí adébẹ̀ nìyẹn àádẹ́lù ga tiwa bẹ́ẹ̀ bá lẹ́ni ká máa lò ọmọ abiri ìlọrin o ọmọ sọ̀rọ̀ bí wọ́n pa ọ́
yóò fi rírìn lọ kẹ́ni. Láti jókòó ìjọba ní kálukú ọmọ tú ara rẹ̀ nísìnyí jẹ̀wọ́ ní kálukú ọmọ tú ara. Ní sí bẹ ní ayé lómi ẹ̀ gbé àwa jagun nìyí. Nígbà tí ìsìnkú àwa jagun nìyí. Nítorí kí ni ó ti fi ayé wọ́n ti fi ayé hàn. Ẹni àwọn ìyá wa bá dájú bọ àwọn ìyá wa Air Force. Ẹni wọ́n bá dájú bọ sí ti ọ̀gá ni àwọn ìyá táwọn burú mọ̀ nípa ọjọ́ àdébò fún wọn sọ wọ́n lẹ́nu kó wọn tàrájà wọn jọjà ní oṣù tó kọjá. Wọ́n lè kọ́kọ́ méjì rẹ̀ gan lọ àwọn àdìrẹ no network kálé. Wọ́n àgbà àwọn aláàjì sí ìwà gbọ́ àwọn aláàjì gbọ́rọ̀ tẹ́lẹ̀ wọ́n gbé pàtọ́jọ́ fún wọn tó náà ní ọ̀pọ̀rọ̀ dáadáa náà. Ẹ máa ń pẹ́lá yìí jáde lẹ́rí wọ́n bomi wá. Ọ̀gá mo ní jáde ní ohun tó mú tó ìkálukú mẹ́ta ẹni àwọn ìyá wọn ni ẹ̀yin àjẹ́ ìgbà yín wọ́n fẹ́ sí o ẹ̀yin tó bá lẹ̀ sí ni ẹ̀ hàn lé mọ̀ àmọ́ ẹ̀ẹ́dá. Wá Abuja Rahmani. Ẹjọ́ tó burú. Kunta fil qabri wahida farida. Ẹ̀rí ìwọ ìdẹ̀jọ́ tó burú wọn nìkan bẹ́ẹ̀ ló sáré báyìí wọ́n ẹ̀yìn dànù ẹ̀yọ̀ kan farida aṣọ. Ontun waraka. Ẹjọ́ tó burú wọ́n bá ń gbọ́ sáǹbà wí ìwọ ẹ̀yìn rẹ̀ wò. Ontun waraka. Àwọn ni wọ́n ń bẹ nílẹ̀ ilẹ̀ yìí. Ontun waraka. Dákun àwọn ẹgbẹ́ yìí àwọn ni wọ́n pè. Ontun waraka. Ẹ̀yin àdúgbò Tunfulu ẹ̀dàgún ẹ má gbàgbé Dejo bẹ́ẹ̀ bá rántí ẹ máa ṣàdúrà àwọn ẹ̀dá kọ́ ọ̀bá tètè ṣe dáadáa fún ara rẹ̀ láyé ìyẹn bá ọba ọlọ́run tí ó ti dáa ni. Sẹ́yìn tí wọ́n ti jẹun ní àgbẹ̀ ilé wọn náà nì. Wọ́n ní kéde òde ìyànà fájà láago mẹ́jọ. Tíráfíìkì mú wèrè kó tó débẹ̀ wọ́n á rí ilé wọn náà ní ìlànà wà páàkó kíkẹ́ kankan. Wọ́n ní ọ̀rọ̀ tí a rẹ̀ láti ká lù lọ́wọ́ yìí. Ọlọ́run ò sì sọ déètì tí ó pa ẹnì kọ̀ọ̀kan fún wa òjijì náà ní òdì. Kọ́dí sharafaka Allahu. Ẹ̀yin ọmọ Dejo Ọlọ́run gbé bàbá yín ga láyé. Ayé mọ Dejo. Ọlọ́run fún un níyì látàrí eré tíátà. Now, Al-mautu babun. Ikú tẹ wá rí yìí o, ojú ọ̀nà ni o, entrance. Wa huwa yakshifu asrarakum. Gbogbo ọmọ tí ń bẹ nínú ayé tíjọba nẹ́bẹ̀ Ádámà, ikú ni ó tú àṣírí gbogbo wa. Ikú bọ̀ wá tú àṣírí rẹ̀. Badir qabla hululika fil qabri. Dàpọ̀ ọ̀ya tètè sí ọlọ́pàá ojú padà kó tó dìgbà tó láǹdì sínú kòtò. Òun kíkì ní kòtò ní ilé ẹ bá ti dapá kó lè tán tí ẹ gbẹ̀yìn dà. Àmàlàíkà ní oṣù pé méjì ni wọ́n. Wọ́n sì di báyìí. Sọ́mọ́ ìjọ tó ṣe sápá kó. Níbo ni àyè? Ọ̀tẹ̀. Omi ọ̀pọ̀. Li'anna al-mauta. Torí pé ikú tẹ̀ rí ni. Kalimatun mukawwanatun min salasati harufin. Gbólóhùn mẹ́ta náà ni alifábẹ́ẹ̀tì mẹ́ta àlèmọ́ náà ni. Sa'alatun nutiqi. Mo bì ọ́ ọ̀rọ̀ tó bá máa sọ dákun sọ ẹnu rẹ dáadáa. Dákun. Gbà pé ìtọ́nà bá ṣe fún wọn ó ṣe dọ́gbù ẹ̀fẹ́ lòdì. Gbogbo wa kọ́ la sì ga láyé. Ẹ̀yin ìgbọ́n wà bẹ́ẹ̀ yìí gan ti hàn yín kí o sì tẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ lọ bòbí nígbà tó kẹ́ disguise wọ́n fà yín lásọ ya. Bẹ́ẹ̀ náà lẹ́nu ṣe ń lọ ẹni pọ̀sù wo. Kí lẹ ṣe bọ́dọ̀ tó fi ṣe bẹ́ẹ̀ lójú ọ̀nà ṣe é. Ẹ sì lọ́ta ẹni ọba lọ́ta tọ́ta bá sọ̀rọ̀ sí títún adáhùn pé yẹ èmi náà wá fẹ́ fèsì láti máa ṣe kéde dúdú ẹ. Muka rè ọ̀rọ̀ tó sọ wèrè lẹ́nu. Ikọ̀ kò sí tọ́kọ̀ bọ́ bá dáa fún ọ máa retí ẹni tí ò dáa fún yóò tà fún ẹ. Bọ́ bá yẹ ọ máa retí ẹni tí ò yẹ yóò àtàkì ẹ.
bọ́lá báyìí ó jẹ́ èèyàn máa retí ẹni tó jẹ rí iṣẹ́ ó jẹ rí díẹ̀ ó jẹ tè díẹ̀ àwọn èèyàn wà kan wọ́n ní yẹ kó tó kú oṣù tó kì í máa fi hàn ní pé ṣe ẹni ìlú èrè kò ní kọ́lá dùn àwọn dáadáa nǹkan kan náà wà ní ìgbìmọ̀ ní kéde ká wọn ò tí ì bí tí wọ́n ní ìdìmọ̀ ìsọ́ òun ní kọ́ńtà ti kápá wọ́n á tọ̀wọ́ ẹ̀yìn nípa olóṣì dájú àwa tó fún olóògbóni ni àwọn ògbóni ẹsẹ̀ kan tó lò gbogbo yẹn yẹ yálà yàyà lọ́dọ̀ lọ́wọ́ ògbóni bọ́ ẹ̀ gbó bí adájọ́ àti àmọ̀lá. ṣé wàá ní nǹkan náà sọ bàbá ètè òkè wìrì bọ́ọ̀lù wọn ṣe ọ̀rẹ́ rẹ̀ ta ní ìlú káyì. wọ́n ti wèrè mọ́lẹ̀ nítorí agbára kele ráyé wọ́n gé ètè wèrè. wọ́n ti wá gé tán nítorí ẹ̀jẹ̀ wá gé tiẹ̀ ẹlòmíì ni wọ́n gé. Father, jásàdúrà. Ẹ dákun, ọ̀gárántì, ẹ máa bọ̀ ní. Ọlọ́run. Àwọn ọmọdé tó ń bẹ́ lé ọ̀gárántì. Àti pàdé báyìí ti pẹ́. Inú plane láti tàbí àbí àti ilé nkọrin tẹ́lẹ̀ ẹ̀ mú ní Abẹ́òkúta yìí. Ṣebí àwọn abẹ́rẹ́ tààrà tó parí ní plane. Ọ̀gárántì, mo fẹ́ kárí ìkankan tó pàtàkì tá a kó fáwọn ọmọdé jọ. Ọmọ dàbí pé ẹ̀rọ àbí wẹ̀ wẹ̀ ṣe gbòòrò pápá kálukú sì túká. Kálukú sì túká lórúkọ tí nìkan èlò rẹ̀ fún wa. 50,000 naira. Ọ̀gárántì tó kì í yọ ayé tán. Gbogbo ẹjọ́ bá nà ká àbùkù sí Ọlọ́run yóò lọ sí ìjà rẹ̀. 50,000 naira. Bàbá, ó fún wa ní 50,000 naira. Ẹ pé owó kò 10,000 sí wa. Èmi ò mú 5, bàbá ò mú 5. Four, 5, 4. Bàbá. Ẹ̀yin ọmọ Latin yóò fún yín 50,000. Lọ́dún. Tàbí ìṣídàdà ṣídà máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi ẹlẹ́kọ̀ọ́ àgbọ̀ farabalẹ̀ ọ̀fọ̀ lọ́gbẹ̀ yìí. Ibi tó yẹ ká àtẹ̀tẹ̀ débi ọjà báyìí àti bá dáadáa bọ̀ àbúrò bí kúta. Wà á dúró báyìí. Mo ti pè Latin. Ẹlẹ́sọ̀ọ́ máa bọ̀. Bàbá Dejo ni. Ẹlẹ́sọ̀ọ́ máa bọ̀. Gbogbo wàhálà tí yóò máa lọ sí ẹ máa lo gbogbo ẹ̀. Ọlọ́run kú wọn látọ̀ ọwọ́ ayé ayé. Ẹ̀rí kan. Ìpè sẹ́yìn ló tàrà ọ̀hún tó ìrìn ní kan. Látọ̀ ọ̀hún ti wá ní. Ọlọ́run wá mú ọ, ọwọ́ fún ọlọ́mọ tẹ́lú ẹ ti ṣe ẹ lọ. Ọmọ ní bá ń sọ̀rọ̀ òun tó bẹ́ẹ̀. Ọmọ Yẹmí òun tó bẹ́ẹ̀. Ọlọ́run tẹ́lọ sáti ṣe dáadáa. Ọlọ́run gbé bẹ́ẹ̀ rẹ̀ yọ lára ọmọ. Tí bá sọ̀rọ̀, ọ̀rọ̀ rẹ̀ ń dùn sí ẹlẹ́sọ̀rọ̀. Olùsìkò sójú wọn fẹ́ gbowó ni. Èló ni wọ́n fa àwọn ọmọ Dejo. Ọba ti fún wa ní fífi. Mo fẹ́ sọ. Bíbí láti ìjọ ẹ̀, especially ọmọ ẹ̀ yóò mọ̀ pé ọmọ mi ni bàbá ọ̀. Ìwọ̀n èsì yóò mọ̀. Dandan náà ní káwádì. Tí ìṣídàdé bá rántí, ìmídélé tí wọ́n sí ń tẹ́tẹ́ ní oníkàlùkù máa contribute for 20,000 ìtàjà. Níjọ́ náà, mi ò kúrò mẹ́ pé ó dáa ọmọ yóò kú máa jẹ ọmọ títí ìjọ mẹ́jọ nítorí kálukú bá ní kó contribute to about 20,000. Ara bí ìyàwó mi sunkún ju èmi lọ ọmọ ni nítorí àwọn Yorùbá kan lè dílé tí wọ́n máa sọ tí ẹ̀yìn o mi ò tí ì rí kọ̀mẹ́díà torí bí Dejo. Mi ò rí kì í ṣe pé ọ̀rọ̀ rẹ̀ ó pọ̀
ó dàbí ọmọ wa kan tó wá láti Kwara tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan ní Okele kì í ṣe pé yóò sọ̀rọ̀ àsọfẹ́ dákú àmọ́ kò sọ pé ìtẹ́lẹ̀ rẹ̀ yìí ẹ̀rọ ọgbà tí Dejo ti rẹ̀ níbọ̀ àtúntò ọmọ rẹ̀ náà wá fẹ́ dúró pé a máa jẹ́ ń jẹun ọlọ́run ní jẹ́ kẹ́ kú nígbà náà alọ́ọ̀dá yín lágbà àtọ́bìnrin àtọkùnrin yín ibi máa ń bí ọ̀rọ̀ Dejo bá di ẹ̀ lásán láti rí abẹ́ ìṣe máa dúdú but ìtí èmi lè ṣe lélẹ̀ ẹtí èmi lè ṣe lélẹ̀ ẹtí èmi lè ṣe lélẹ̀ mọ̀ yìí lọ́dọ̀ mi láàárọ̀ lálágbá náà máa ṣe ètò tẹ́ lọ́rùn. Wá máa bọ̀ èmi ló ní tó fún bàbá wọ́n tún bá má jùmọ̀ owó ní ẹ̀ẹ́dùn ọgbọ́n wá náà owó dà náà. Non, c'est pas des trucs qu'on a fait. Après, elle a pour China. Elle va en question China. Ah, I want to finish with the game. Ṣáìṣáì ti fún wa ní 500 plus. Ká máa fi ṣe lé rẹ̀ lọ. Ká máa fi ṣe lé Dejo lọ. Ẹgbẹ́ náà tóbi. Ẹ dákun àgbọ̀ farabalẹ̀ o. Ṣáìṣáì Ọlọ́run fáwọn ọmọ Dejo gẹ́gẹ́ bá a ti sọ̀rọ̀ pé kí náà fún ọ ìbọn fún ọ ní 100,000. Yọ̀mídà fábíyì Yọ̀mídà. Bọ́bá ní kò ní owó tó fi torí ayé ìdíwọ̀ yọ sí ìdàgbàsókè báyìí. Títà wọ́n bá ń gbó kalẹ̀ o. Ọkùnrin ọ̀fẹ́ yìí gbé yẹn. Ìsílẹ̀ ọmọ. Ìṣọ̀lá. Ọlọ́run ọkùnrin pàdé rẹ̀ jọ mi. Lọ́dún tàbí. Ẹ lábẹ́ bá pé ìyàwó sọ mi. Bọ́sẹ̀ Adéjọyè. Ìyàwó ṣe sọ̀rọ̀ àti. Ilé orí ọmọ ọdún. Ìgbó tó ń fẹ́ lọ́wọ́ sí fún wa. Kí ló ti bá ọ̀pọ̀. Ó jẹ́ ẹni tí bí ìgbà tó jẹ́ ká jọ ń gbé mi, ó dẹ̀ wà lára ní tó jẹ́ kí n ṣiṣẹ́ tíátà dáadáa nítorí pé ìgbà kájọ ń ṣe ní ohun ẹ̀gbọ́n wa eré nítòsí Madam Ṣájẹ́ torí ọ̀dọ̀ Àlàdé Arómiré ní gbogbo wa jùlọ wa. Ṣùgbọ́n ìṣòro kékeré kan gbà yẹn, àwọn ẹbí mi wọ́n fẹ́ kí n ṣiṣẹ́ tíátà torí kọ̀m̀pútà ni mo ṣe ní àbàtà.
so wọ́n á fẹ́rẹ̀ lé mi kúrò lé mi lẹ́mi kan fi wà lórí ìdúró wọ́n lé mi kúrò lé mi àti chief aloy so wọ́n láti kúrò kí wọ́n á kúrò lé wa kí lọ máa gbé ní yàrá kan for about 17 days so Dejo wà lára àwọn tí ó ti àròmìrẹ́ wá sí ilé wa láti wá bẹ̀bẹ̀ pé àbíṣe inú ọba alákọ̀wé ní ìlò tọ́pọ̀ tí ẹ jẹ́ kó ṣe é so mo máa ń rántí ọjọ́ yẹn mo ń ṣí sórí púpọ̀ láti báyìí láti fi bàbá ìyá àti ọ̀gbọ̀n ohun tí máa ṣe gẹ́gẹ́ bí mo ti bá junior sọ̀rọ̀ nǹkan tí máa ṣe continuously but for now máa fún wọn ní 50,000 but mo dábàá lọ́kàn tèmi Ọlọ́run ló ní mo dábàá ní ọkàn tèmi pé màá gbìyànjú kò ní ṣe pé bóyá a máa fi wọ́n lẹ̀ pé I will continually be helping Ọlọ́run á dúró ti gbogbo wa ló ṣe. Wá òde ládé. Ora. Mama bóòlù ìmọ̀kùnrin ló wà máa wọ́. Mo wá kárí ìsinmi àbí bàbá láàpù. Ṣídàdà tàbí ni Ahmed property gbọ́. Ó ti ṣe gbogbo méje. Ahmed property máa bọ̀. Essa, é fún mi tẹ̀sán àpẹyìn padà. Ahmed property. Abẹ́ ta gángan kan torí à ń lọ sínú ilé. Wọ́n rò pé òun ti ń ṣe bọ̀, àwọn ọmọdé ìjọ ni kí ló ṣe fún ọ. Wọ́n ló ti sọ̀rọ̀. Sọ pé ìlú ò lébi. The 800 plus guys. Àsìbẹ̀ bẹ̀rẹ̀ foundation ní ọmọdé. Ẹ dábọ̀ ẹgbẹ́ ọlọ́run. Àwọn akùnrin ìjọba wù ọ́ máa ṣe. Ọláwọ̀ ọmọ yìí, àwọn márààrún òun fún ọ ní 11 plus. Ọgbà ìwé lẹ́yìn. Èèyàn kù àtàwọn ọmọ ní àwọn èèyàn rèé o. Àdéhùn tí ń bẹ láàrin Ahmed property àti Dejo olóòtú pay ẹ̀. Ọ̀wá gbọ́ kílí àtiwá náà. Kílí àtiwá náà. Méje mo ní wá kó bí o. Ní 5 minutes, lọ fún bàbá náà 5. Aláàjì Táyé Máìtì Ọ̀la ọ̀rẹ́ Dejo ni ẹ máa bọ̀ ọ̀rẹ́ Dejo. Ọ̀rọ̀ kó sí mu rẹ̀ lẹ́nu títí ní àkọ́mọ. Ẹ̀yin jọ̀ọ́ ẹ̀yin àwọn tí ń ṣe ẹ̀yìn wọ́n sojú wọ́n sì ń sẹ́yìn ẹ dákun ẹ farabalẹ̀ jọ ẹ wà wọn tó sojú tí ń sẹ́yìn ìwọ ni wọ́n sì. Mọ́bì sọ̀rọ̀ gọ̀lúbọ̀dà máa bọ̀ gọ̀lúbọ̀. Adékọ́lá ti jà ní. Ẹ dákun bárakà wíwọ́n lẹ̀ jù máa bọ̀. Ọmọ mi wá àbúrò mi Okele máa bọ̀. Ẹ má jẹ yẹ o. Òkìkí Afolabi ti ẹ̀yà. Ọ̀túnba ó ti lọ lé. Òkìkí tí Ọmọ ìṣèjọ́ gẹ́gẹ́ ni ẹ̀. ṣé ká máa ká sára wa padà wá. No network. Kí ló wí? Ẹni pé. Lẹ́nu ìwé. Ẹ dẹ́kun. Kí ni wọ́n sì? Kí ló ṣe náà? Ọlọ́run ò ní kí ìlú ọkọ̀ bí ẹgbẹ́ ti. Ẹgbẹ́ ti di ẹgbẹ́ lẹ́yìn. Amínà. Ẹ padà lọ. Bàbá yìí.
individual là ń sọ ni ọ̀yà àlọ́ sínú ilé kí ni ló kọ́ tiẹ̀. Muka rè ọlọ́run fẹ́ yọ ọmọ Dejo ní 50,000 naira. Yes, bàbá méjèèjì yọ̀ọ̀dà bàbá ìmọ̀mọ̀ bàbá tèmi. Tìjà. Tẹ̀gá bí òṣèré yìí rẹ̀ jẹun. Kọ̀rọ̀ ọjà ìta ọjà ayé ìta ládùúgbò àwọn àbẹ̀tẹ̀ ọ̀dọ́ rẹ̀ kàfàrà. Báyìí ọmọ àrùn tó yẹ kú fún ọ̀la. Mọ́bì ọwọ́ àti gbòrògbòrò ọmọbìnrin rẹ̀. Mọ́bì kìló ti bá àwọn ọmọdé jọ. Ọlọ́run mọ́ ti yọ kó lórí àwọn ọmọ tiẹ̀ náà. Kí ló ṣe? Mọ́bì rẹ̀ ọlọ́run fún ẹ̀yà akẹ́kẹ́ yìí lè kó sí lẹ́nu ayé. Mọ́bì Afolabi ọlọ́run fún àwọn ọmọdé jọ ní 50,000 naira. Àwọn àti bàbá. Wọ́n gba orí etí párátá. Ẹ̀yin tẹ̀ kí ma 1, 2, 3, 4, 5, 6. Ẹ dákun ẹ̀yà tó ní bàbá tá a fẹ́ gbowó ìwọ̀n báyìí. Lọ́ọ́ tẹ́lí sí bàbá kò sọ kẹta fún ọkọ wá fún ọ ní. Tẹ́lí sí wọn. Bàbá ẹ fọwọ́ ra lórí jẹ́ ìsọ kankan ọmọlúwàbí ni. Ẹ fọwọ́ ra lórí ẹwà sọ kankan yóò fún yín. Dàyí ló wọ́n kà ó wù kọ̀ọ̀rọ̀ ọkọ̀ sí ìgbà. Dá ilẹ̀ àti ìjọba. Ó sórí ire ló wá. Gbọ̀núgbọ̀ ààbọ̀ lógún ọlọ́run. Gbọ̀núgbọ̀ wà ní ẹ̀dàkùn kí lọ fẹ́ àgbò ìdìbẹ́ rọ̀fù àwọn lọ lé o àti fẹ́ farabalẹ̀ ní. Àgbò ìdìbẹ́ rọ̀fù. Ọyẹ kí ẹ máa mọ tí ẹ mú lọ lé. Gbọ̀núgbọ̀. Ẹ̀yọ́ máa Dejo èmi ni ẹ máa wò. Gbọ̀núgbọ̀ lóun fún yín ní 30,000 ní àǹpàpà tó. Mo ti mọ̀ nínú wọn ni. Wọ́n tàbí ọ̀rọ̀ kàákàá ìkàfíkà ìkàrọ̀ kúrò yọ dáadáa. Ọya kó bàbá fún ọ. Ẹ̀yin ọmọ Dejo àní ẹ máa rojọ́ mọ́. Bàbá wa ìmọ̀ máa gbà fún gbogbo òlú yìí. Gbogbo àbí. Ìgbórí àbí. Ẹ̀ka kíkọ̀ rẹ̀ jọba ti kọ̀ lóyè nígbà ìjọ òun gbogbo rere. Bàbá ní Dejo òkèrè nínú àwọn tó wá tò pé inú ìlú àwọn yìí lọ́nà wá fi Dejo sí. Wọ́n ní Dejo Tunfulu lọ́nà wá fi sínú ìgbà wọn. Bàbá ní owó àbí àwọ̀ àwọn fún yín ní 10,000 naira. Ìlọ́dọ̀ Lala. Bọ́sìn, kí ló ṣe Lala? Lala, ọlọ́run fẹ́ yọ ọmọ Dejo ní 50,000 naira. Ìwà ẹ̀ ṣe owó dà. Ṣé kí ní àkájú lọ fẹ́ gbà? Bí wọ́n fi lọ́ọ̀ tó mọ̀ fún mi ní àbúrò lọ fẹ́ ṣe. Ọya ti gbá. Okele, bọ́sìn. Okele, kí ló ṣe? Kí ló fẹ́ ṣe fáwọn ọmọ ìlú? Okele ló ń fẹ́ yọ ọmọ Dejo ní 20 naira.
ẹni tó mọ́ wò yẹ ó wà bá. Ibi ìbàyọ̀ ọkùnrin yìí. Ẹni tó tọ́ ẹni títí bò. Kí ló dé ó ní láti wàhálà tí ó ti wọlé? Èdè yà gbé. Tàbí ló pọ̀ rájí. Ló pọ̀ rájí o. Ló pọ̀ rájí ọlọ́fẹ́ ìyọ̀mọ̀ rẹ̀ yọ ní 20,000. Àtẹ̀wò ní ká máa báwọn ẹni kàlẹ́ ní ìlú rẹ̀. Ọ̀túnba ọ̀túndà ọ̀fẹ́ pẹ̀lú ayé yẹn o. Abíọ́dún ọ̀rọ̀ kọ̀ọ̀yà ọ̀rẹ́ ìlú fún ẹ̀ òun lò. Ó lò fún àwọn èèyàn ní 20,000 naira. Abíọ́dún ọ̀rọ̀ kọ̀ ó lò fún yín ní 20,000 naira. Ọtúnba ìgbà tí wọ́n bẹ̀ mí. Lala àṣẹwọ́ àjọ báraka ó pọ̀ ní ọjọ́ náà àwọn ọ̀rẹ́ jọ. Ẹ̀yin ọmọ báraka ọmọ òfin ní 30,000 naira. Èmi ni rẹ́pọ̀. Ẹ̀yin ọmọ rẹ̀ jọ àgbàrúkọ̀. Tuba. Tẹ̀sí ṣe tán àbẹ̀sí ṣe tán. Ìyá Àbàdànà Kẹ́mi Kórèdé ẹ̀tẹ̀lé. Kẹ́mi Kórèdé ìyá Àbàdànà ẹgbẹ̀gbẹ̀. Ọ̀túnba kí lẹ́jọ̀ bá wọ̀. Ẹ̀yin ọmọ yìí ó lè ìyàwó ni ẹ máa wò. Kí lẹ́sìn fáwọn ọmọdé fún mi. Ọlọ́run ojú ẹ̀. Afẹ́gbẹ́ yẹn ní. Ọ̀túnba olóòfin ní 100,000 naira. Ọ̀yà fẹ́ ti sẹ́ẹ̀tì kámẹ́rà. Ẹjọ́ mẹ́ta. Wà onílò. Ọ̀yà sọ̀rọ̀ mi sọ̀rọ̀ mi rẹ̀. Ẹjọ́ Tunfulu family. Èmi ni rékàn àwọn wọn torí èsì owó yìí o. Ọdúnwá. Ẹ̀sà kẹ́tó lọ fà. Akin ògbé wà lórí ìjókòó ọmọ àwọn èèyàn tí wọ́n mọ̀ Akin ògbé àwọn èèyàn ẹgbẹ́ bílẹ̀ ẹ má wọrí gbogbo wa láti. Ẹ̀sùn mọ́yẹ̀ ti pọ̀ jù lá. Wọ́n lè bá ti di àwọn àlejò tí ìgbà tó ń bọ̀ ojú. Wala karama na kuwa mahema, wala ya kuwa mahema. Apa wase kubali wala tujia yuki olom, wala ya kuwa mahema. Awo olumku bai. Awo olumku bai. Aja wase nuko eti awaja. Awo lele. Awo ti sese wo. 50,000 naira. Ole o wada wafa. Hello, wada wafa. Keni tu. Wa abe kede ni si wo. Keni wa dojo. Ìdílé charity organization láti ìlú London ló ti wá. Wọ́n ní àwọn fẹ́ fún Dejo family. Wọ́n fẹ́ bí yóò ti wá 100,000 wọn. Lọ́nà wọn tó wọ́n lọ tó fi lẹ́nu wọn. Nítorí bẹ́ẹ̀, on behalf of the charity organization, àwọn ìṣẹ́ ọ̀rọ̀ ń bọ̀ ọ́ lọ́kàn prayer ministry. Àwọn àtàkùn
like the people of for the people to make it better in the àwọn tí wọ́n ń bá lọ sórí ti lọ lé ní. BBC abẹ́sẹ̀ tábìlì fún ìsà ẹ̀ máa bọ̀. Ìyá Ìbàdàn. Ìyá Ìbàdàn. Ìyá Ìbàdàn. Princess Okuluga. Princess Okuluga. Princess Okuluga. Princess Okuluga. Ìyá wa ni wọn. Àwọn máa ń ṣe dáadáa. Princess Okuluga. Gagida bless. Ẹ máa bọ̀ ní kẹ̀kẹ́.